أراد بلواه فمن كان من ربه فإنك ربه ومن كان من مولاه فإنك مولاه فأنزل علينا المنى يا من بمنه على قوم موسى أنزل المن والسلوى على قوم موسى أنزل المن والسلوى. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. Akí gbogbo wa pẹ̀lú kíkí tó dáa jùlọ pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuhu. Akíra wa káàbọ̀ sí orí ètò wa Al-Basira èyí tó mọ́ gorí afẹ́fẹ́ ní dèdè ọjọ́ òní ní àsìkò yìí bákan náà. Ètò náà ti bẹ̀rẹ̀ náà nìyẹn pẹ̀lú ìyọ̀ǹda ti Ọlọ́run. Ẹ jẹ́ kí a farabalẹ̀ ká máa fọkàn bá ìdánilẹ́kọ̀ọ́ náà lọ. Àwọn sáàdù wa tí wọ́n mọ́ fún wa lóúnjẹ ẹ̀mí wọ́n ti wà ní ìkàlẹ̀ gẹ́gẹ́ bí ìṣe wọn. Àwọn náà ni wọ́n tún dá wa lẹ́kọ̀ọ́ ní ti alẹ́ ìkọlọ̀ méje kó rẹ̀wọ̀n. Àwọn náà ni Ustaz Sulaiman Buni Ibrahim Abi Ibrahim Ẹ̀sà Òkè falyatasharraf ma'juran. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Alhamdulillahi wassalatu wassalam ala ashrafil mursalin Muhammad ibn Abdullah sallallahu alayhi wa sallam wa ala alihi wa ashabihi ومن سلك مسلكه ونجى منهجه إلى يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وبعد adúpẹ́ lọ sí ọ̀dọ̀ Ọlọ́run ọba tí ó sì wá ní mùsùlùmí òun náà lọ́ba tí adúpẹ́ fún à ń tọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún aṣíwájú ẹ̀dá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ìkẹ́ Ọlọ́run kó máa bá Ànábì àti àwọn aráàlú rẹ̀ àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn mùsùlùmí tí à ń tẹ̀lé ojúpọ̀nà tí Ànábì wa sallallahu alayhi wa sallam tó fi lélẹ̀ títí ó fi di ọjọ́ jẹ́ pé la yanfa'u fihi malun wala banun owó ọmọ kò ní ṣàǹfààní illa man ata Allaha biqalbin salim àfẹ́ntí ó bá tẹ̀lé ojúpọ̀nà tí Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tó bá tẹ̀lé ojúpọ̀nà yẹn tí ó sì pẹ́bọ pọ̀ mọ́ Ọlọ́run títí tó fi lọ bọ́lọ̀ balikọ́lá òun nìkan ni yóò padà rí ìkẹ́ tó bá di jọ́gbẹ̀rẹ̀ àlìkíámà. àfààní Ọlọ́run àfi ń bẹ lọ́run à ń fi ìjọ́ka oṣù rẹ̀ àfi ń bẹ Ọlọ́run má jẹ́ ká múrogún pẹ̀lú rẹ o wọlé àjọka oṣù rẹ wọlé agbóhùn la ilaha illallah. So bákan náà a tún kí gbogbo àwọn olùgbọ́ wa káàkiri gbogbo ibi tí ẹ ti ń gbọ́ wa bákan náà ibi tí àwọn èèyàn tó ti ń wò wá lórí ẹ̀rọ ayélujára ìyẹn ti Facebook. Ọlọ́run má jẹ́ kọ́rọ̀ ẹnìkan kan wọ́n dàrú. Àwọn tí wọ́n ṣe onígbọ̀wọ́ ètò náà Ọlọ́run bá ní ṣàlékún dáadáa rẹ lórí wọn. Àánú wọ Ọlọ́run tó ti wà lórí wọn má fi bínú rẹ má fi kángun rẹ fún wọn wọlé àtọ́ka oṣù rẹ wọlé agbóhùn la ilaha illallah. Ní ìjẹjọ́ a dáhùn ìbéèrè àti ìdáhùn so oríṣiríṣi ìbéèrè òun àwọn èèyàn tó wọ́n fi ránṣẹ́ ṣùgbọ́n níjẹjọ́ náà láwá ṣàdéhùn nígbà tí ọ̀rọ̀ débi ọ̀rọ̀ báwo ni ọ̀rọ̀ ìrun láwa ní ọ̀dà náà a ti sọ tẹ́lẹ̀ ṣùgbọ́n kákà sáré summarize ẹ̀ díẹ̀ so ká fi ṣàlàyé fún wa nítorí pé awwalu ma yuhasabu bihi al-abdu yawma al-qiyamah as-salah. Àkọ́kọ́ tó náà balẹ̀ kọ́lá tí yóò tún wò nínú ẹrù ẹ̀dá tó bá di jọ́gbẹ̀rẹ̀ kíámà òun náà ní ìrun. So tí ìrun bá ti lè dá gbogbo sẹ́yòkù náà dá tí ìrun bá ti lè wọ́ gbogbo sẹ́yòkù náà wọ̀. So àyẹn ni ó jẹ́ ká ṣàlàyé báwo l'Ànábì ṣe ń kírun sallallahu alayhi wa sallam. Ẹ̀rí pé tí ń da yẹn lónìí ni pé kẹ́yìn ọ̀fẹ́ ṣẹ̀sìn káwá sọ yí pé ọ̀fẹ́ dá sí lọ́dọ̀ ara rẹ̀ ọ̀fẹ́ kọ́sí oúnjẹ Ọlọ́run ọ̀tẹ̀rẹ̀ ni o torí pé manual ẹ̀sìn sunna ni. So manual ẹ̀sìn tí ó describe fún abó láti fẹ́ ṣẹ̀sìn sunna Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam òní sunna òní manual ẹ̀sìn tí ó describe rẹ̀ fún wa. So ìrun la fẹ́ kí ni o àwẹ̀ la fẹ́ gbà ni o anything tá bá fẹ́ ṣe nínú ẹ̀sìn so a gbọ́dọ̀ máa wo àwòkọ́ṣe Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam òní.
anabi sallallahu alaihi wasallam ẹnìkan nínú àwọn mùsùlùmí ó ń kírun níṣẹ́jú rẹ̀ hadith yìí gbajúmọ̀ gẹ́ ó ń kírun níṣẹ́jú anabi wa muhammad sallallahu alaihi wasallam bó ṣe kírun rẹ̀ tán ọba bọ́ta anabi bá ní wáńbì irji fasalli fa innaka lam tusalli anabi ní padà lọ tún rẹ̀ kí ó tí ì kírun o anabi nọlifá ìrun yẹn tó pátápátá arákùnrin kò ṣe méní kò ṣe méjì ọtálùwà láṣẹ àbíà ó tóun kíjà ẹ ó sì kàánú kadà ó sì tóun kí ó tún ṣe tá ó tún kírun bó ṣe mọ̀ kí yóò tún bọ́ta yóò tún máa lọ ànábì tún ní padà wà ń bì irji fasalli fa innaka lam tusalli àní ó tún padà ó tún tóun kí ni o ò tí ì kírun o ó tún tún ṣe lẹ́ẹ̀kẹta ìmọ̀ sí lẹ́ẹ̀kẹta yóò tún máa lọ ànábì ní padà wà ń bì irji fasalli fa innaka lam tusalli àlọ́ tó tó rìn kí o rí kí wọ́n ní ànábì wallahi ìmọ̀ kí dájú bí mo ṣe kí lọ ìtọ́wọ́ wà ń bẹ̀ ni ọba ń yọ ń ọmọ kí dá àdìsí bánàbí ṣe wá kọrùn ńjọ náà sallallahu alaihi wasallam àwọn ń tọ́lá ayẹ níbi ìrun rẹ̀ iná wa ni àwọn àáfàá kọ́lẹ̀ yìí pé ókè ànábì wà ní tọ́wọ́ sí báyìí ó sì báyìí ó sì báyìí ó sì báyìí ó fi èyí pé nígbà tó kí wájú ànábì òun lànábì lè nọlifá rẹ̀ yìí ké o ò nírun àwọn ọ̀wà alánàbì kẹ̀kẹ́ tí ó dádùn wájú rẹ̀ tí ó lè sọ fún wa pé ìrun yìí wọ́n tẹ́wọ́ gbà ìrun wọn tẹ́wọ́ gbà ju pé ká padà síbi àkọọ́lẹ̀ rẹ̀ lọ ìtẹ́ fi máa burú táwọn àfọ̀n bíi díẹ̀ àti ẹ̀ńdálẹ̀ nínú ẹ̀sìn nu o wọ́n ń gbé yín kúrò níbi tẹ́ ẹ ti soríire wọ́n lọ ń lẹ́yìn mọ́sẹ́wù kan àwọn gbọ́dọ̀ lè ọmọ ànàbì padà ni àkọọ́lẹ̀ ti wà tí wọ́n ti kọ́ọ́lẹ̀ kì í sì ṣe àkọọ́lẹ̀ yìí pé ẹnìkan kàn sọ pé máa kírun kò díjú ẹ̀ oríṣiríṣi nǹkan la kà nù tí a gbogbo àwọn tá a jọjọ́ lọ́mọ kéw tá a jọ ń gbọ́ mi oríṣiríṣi nǹkan lájọ kà àwọn oríṣiríṣi tí a lájọ kà tọ́jà yìí ké kọ̀lẹ́rì kẹ̀kẹ́ téèyàn sì wà nínú ọ̀gọ̀ọ̀rọ̀ ìrun táwọn bàbá wa ń kí ọ̀pọ̀lọpọ̀ àwọn mọ́mù ní sí ń kído ni bóyá tí a ná yù náà yí àbẹ̀wò ni àwọn tí a kàn bẹ tọ́jà pé wọ́n ní tọ́wọ́ sí Allahu Akbar tó bá kọ́ sí Allahu Akbar báyìí wọ́n ní kó gbójú òkè ọba ka sábà mọ̀sánì àbí nǹkan ọba tó ka kinní kan ọwọ́ tán tọ́wá sí kinní kan owó sí tọ́wá sí kinní kan ọwọ́ lẹ̀ tọ́wá ti ka fatia ńgbọ́ wá débi wàhálà dọ́ọ̀lì ìgbà náà lọ́wọ́ àti ìbá stone lọ́wọ́ àmọ́ mi báyìí ẹ̀rí pàwọn yẹn ká sì mí dì sí wàhálà dọ́ọ̀lì àmì ìmọ̀mù náà tó bá mi báyìí gbogbo mọ̀mù tẹ́ mi ẹ má jó ijó mọ́ lórí ìrun kò sẹ́rì fẹ́lẹ́ yàn gbogbo wọ́jọ́mọ́ náà tó mi tó ti wàhálà dọ́ọ̀lì tó àmọ́ mi báyìí ìrun yorùbá nìyẹn yorùbá lẹ́fù ní oko sínú ẹ̀sìn ànábì wa Muhammad sallallahu alaihi wasallam abẹ́yìn yàrá tẹ́lẹ̀ sí kàbárà láwọ̀kọ́ tẹ́sí Allahu Akbar tẹ́wà àti irú ẹsẹ̀ báyìí nígbà tí ìyẹn fẹ́ ga sókè rárá kábàrà ò lè tó bá wọn o torí pẹ́yìn tẹ́ ń gbọ́ wa ńlé ẹ̀ẹ́rí wa sójú o la fi ń fẹnu ṣàlàyé bá wọn ìpè ẹ má ti ro ṣe kábàrà lẹ́ ń gbọ́ mọ̀mọ́ ìyá ẹ̀ ń gbọ́ ẹ má ti ro ṣe kábàrà kò sí bẹ́ẹ̀ rárá gbogbo àwọn awọ tán awọ sí ẹ máa wo 4 cardinal point káàkiri ẹ tó wẹgbẹ ọ̀tún ẹ tó wo kinní kan kò sí nínú run ànábì wa pàkíyèsí wáyé pé sọlù kàmáàrọ àìtùmọ́ní ó sọlì ẹ kírun bẹ́ẹ̀ sì rí tèmi ànábì ṣe kí ni o bí mo ṣe kírun sọlù kàmáàrọ àìtùmọ́ní ó sọlì ẹ kírun bẹ́ẹ̀ sì rí tèmi ànábì ṣe kí ni o mo ṣe kírun tó bá ti á jẹ́ yí pé ànábì ní ká kírun bóun ṣe kírun sallallahu alayhi wa sallam a jẹ́ wípé ìrun tá a fẹ́ kí ọ gbọ́dọ̀ kí bó ṣe wọ̀ ìtàn ní gbogbo àwọn ò tí bí yẹ tá a ti ń kírun ẹ fi yún lẹ̀ tó ti báyìí ọ̀rọ̀ ẹ̀sìn kì í sọ̀rọ̀ ọjọ́ orí kì í sọ̀rọ̀ ọjọ́ orí àkọ́kọ́ ẹni tí ó kírun lẹ́yìn ìgbà tá a ti wà nímara àkọ́kọ́ gbọ́dọ̀ lọ mọ àwọn májẹ̀mú wo ni ó jẹ́ kí ìrun lálàáfíà yín sáré ka yín ní máa ṣàlàyé torí pé a ti fi ṣe lecture kódà bóyá ní ọ̀fẹ́ tó sùn mẹ́rin tá a fi ṣàlàyé rẹ̀ so lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìdájọ́ ọ̀run ṣùgbọ́n káàkà máa bí revision ní ti máa rántí ń bẹ̀ a máa sọ fúnra wa so nítorí pé àwọn kọ́ fẹ́ sọ kó tó di pé a dá ń béèrè díẹ̀ ṣùgbọ́n àwọn ìbéèrè yẹn yóò padà lọ forí sọ àwọn bóyá ìjọ míì àkọ́kọ́ ni pé ẹnu àwọn májẹ̀mú kan bẹ tá a kọ́ nílò lọ́dọ̀ ẹ̀ tí yóò kírun tí ó jẹ́ kírun tó fẹ́ kíyan lálàáfíà àkọ́kọ́ ń bẹ òun náà ni
istikbalu li kibla ẹni tí ó kírun tírun rẹ̀ ọ̀la láàfíà ìyẹn tí ó jẹ́ irun ọ̀la láàfíà là ń sọ yóò dojúkọ kíbla ni o ìyẹn tó jẹ́ bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ni pé ọ̀gọ̀ọ̀rọ̀ mọ́sálásí nílẹ̀ Yorùbá yìí láyé ìgbà kan ni ó kọjú sí kíbla ṣùgbọ́n náà ń padà dúró pé gbogbo àwa tá à ń ṣe súnà ẹ̀yẹ sàjà máa fi sùúrù ṣe díẹ̀ wẹ́rẹ́ yóò mọ ìyáwó yẹn náà ni àwọn yẹn lo àwọn agídí inú kan láyé ìgbà kan pé kí ni sáàmbà tó ti kírun kọjá ń bì ṣé àìsàn kó wọn ò nírun ni rárá ibi táwọn bàbá rí dénú alihamudulilayi ẹni tó wá lórí Facebook yóò ti gbọ́ pé àwọn àfáà kan náà ti ń sọ ní ìsìn pé nínú àwọn bàbá náà nínú àwọn bàbá pé ẹ wá ń bì tá a bá ti sọ̀rọ̀ kẹ́ mọ́ sọ pé táwọn bàbá rí alihamudulilayi àwọn bàbá náà lọ sọ̀rọ̀ ibi táwọn bàbá rí dé ní ẹ̀ ń gbé sọ́ngbà náà mo ní ọlọ́mọ ṣeun so àwọn ọmọ bàbá tí ẹ jẹ́ àwọn ọmọ bàbá gangan tí ẹ ń bí nínú àwọn bàbá tó ti lọ wọ́n ti sọ jáde pé ibi táwọn bàbá àwọn rí tí àdéwọ́ sọ ẹnìkan mọ̀ kóòtù wọn sọ alihamudulilayi ẹ̀yàn táwọn náà ń sọ tipẹ́tipẹ́ náà nù pé àwọn bàbá yà á bú wọn ibi tí ẹ rí mọ ní à ń sọ so jazakumullahu khairan so ẹlòmíràn ní sáwọn bàbá yàn ọmọ ni tí ẹ bá mọ̀ wọn ọ̀yá lágídí inú bíi tiẹ̀ wọn tẹ̀lé tó lọ́wọ́ ọ̀fẹ́ sàṣedànù sẹ́ àwọn bàbá yà ọ̀fẹ́ sàṣedànù sẹ́ so ẹni tí ó kírun tí irun rẹ̀ ọjà tẹ̀wọ́ gbà yóò kọjú sí kíbla mọ̀gbọ́n sí tí ò tí ì kọjú kíbla tí ẹ kékékéké tẹ ní ẹyin tá a bá tún kíní yẹn ṣe tá a bá ní ká tún máa tó sáfù yẹn so máa ṣe ò ní gbèrò mọ́ ẹ máa gbọ́ àwọn ẹsikísì burúkú nítorí mi sọ máa sí wọn ní kò ní gbèrò mọ́ ṣé kọ́ gbèrò kẹ́ẹ̀kan pọ̀ kẹ́ ẹ máa ṣàṣe dànù èrò la ní ìdí ni tẹ́bá ní ká ṣe kékeré kan níbo ni múbàrí ọ̀ apẹ́jú sí kádà pa àti yọ múbàrí tẹ́yọ orogodo ṣe bẹ́ẹ̀ lẹ́nu nǹkan yín múbàrí ọ̀ wà bọ̀ sẹ́gbẹ̀ káwọn tó máa dúró bẹ́ẹ̀ kírun kí wọ́n mú gan máa ráyè mìhẹ́rọ́ọ̀bù kankan ju pé kàn bọ́ wájú gororo àníkọ́lọ́ gbàrún à ń sọ̀rọ̀ pé nǹkan ọkọ̀jú kíbla ní níbo ni wọ́n fẹ́ máa dúró sí àkọ́kọ́ nu ẹlẹ́ẹ̀kejì nínú rẹ̀ òun náà ni àtọ̀hárọ́tú minal hadathain ẹni tí yóò kírun tírun rẹ̀ ọjà tẹ̀wọ́gbà yóò wà ní ìmára kúrò níbi ẹ̀gbin yálà tara ní tasọ́ ní so tara náà ó lè jẹ́ ti kékeré ó lè jẹ́ ti ńlá èèyàn náà ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí gbọ́dọ̀ mọ̀yàn ẹnìyàn wà ní mímọ́ ẹlẹ́ẹ̀kẹta ń bẹ̀ òun náà ní sẹ́túrọ̀lẹ̀ àwòrán yóò bo ìhòòhò rẹ̀ àkíyèsí kan gbogbo ẹ̀yin ọkùnrin tẹ́ ẹ bá máa ń wọ amúlẹ́sì kírun tí èjìká bá lè yọ́ ọ́lẹ̀ ò nírun o èjìká ọkùnrin ò gbọ́dọ̀ yọ́ ọ́lẹ̀ nígbà tí bá ń kírun so mọ̀kẹ́sàrí pàkíyèsí eléyìn ó ní báwo lọkùnrin ó sì múra ó ní báwo lobìnrin ó sì múra ṣùgbọ́n ká mọ̀ mọ́ aṣọ tí ó fi dodo lẹ̀ iyún àwọ̀ ọkùnrin tàbí èjìká ká má fi lẹ̀ sẹ́túrúlẹ̀ àwòrán ó ní bóbìnrin náà ó ṣe bí múra Islam fẹ́ kóbìnrin tí ó kírun kó wọṣọ gbàgẹ̀rẹ̀ tí ó dàbò gbogbo ara rẹ̀ kì í ṣe kátókátó gbogbo ọtọ̀ ń wọ kátókátó irun rẹ̀ mẹ́hẹ ẹlòmíì ti gbọ́ yínú àwọn obìnrin yóò wá máa ti àwọn aṣọ gbàgẹ̀rẹ̀ bọ́nú báàgì káàkiri tásìkò òun bá tó yọ ọ̀dàbora tó bá ti kírun tán tó súnmọ́ àmọ́ ní súnmọ́ káfàrú náà tó bá ti kírun tán yóò tọrọ aka górógóró ó dínú báàgì ó yà pé ń jẹ́ mùsùlùmí tọ́gbọ́tọ̀ náà lásìkò òrun ọ̀nkọ̀tọ̀ náà lẹ́yìn ìrun inú àwọn májẹ̀mú tí ó jẹ́ kí ìran aláfẹ́ ẹlẹ́ẹ̀kẹrin bẹ́ẹ̀ òun náà ni al-ilmu bid-dukhulil waqt a gbọ́dọ̀ mọ̀ pàṣípò òrun wọlé àsìkò òrun tá a kì a gbọ́dọ̀ rí pọ́ wọlé kó tó di pa á kí ìrun tá a bá kí tí ò wọlé èèyàn kàn ṣẹṣẹṣẹṣì ni ìrun tí a pè tàsíkò rẹ̀ ò tó ọkàn ṣẹṣẹṣì ni pẹ̀lú ìyọ̀ǹda tọ́lọ́n inú tá a fi kún prógámù tá a máa ṣe látijọ́ mẹ́jọ lọ ni pé gbogbo àsìkò òru kọ̀ọ̀kan la máa sọ fún wa pé léèsì o lásìkò yìí o ìrun yìí àsìkò báyìí ni ìrun yìí àsìkò báyìí ni ìrun yìí àsìkò báyìí ni a máa sọ fún wa nítorí pé àsìkò òrun nínú ogun tí àwọn àfáàlù súnà náà tó jà nílẹ̀ Yorùbá tọ́lọ́run tó ti mú aṣẹ́gun rẹ̀ ni wàláhì kò yìí sí gbogbo ìgbà tá à ń sọ ẹ̀kọ́ sọ́rọ̀ Facebook ní gbogbo 15 years ẹ̀yìn kẹ̀kẹ́ táwọn àfáà ń jagun rẹ̀ ó lójú máàsì tí wọ́n ń tẹ̀lé àsìkò oorun ṣùgbọ́n ní ìsìn máàsì tí ọ̀bá máa àsìkò oorun gan ó ti di máàsì aró oko ojú gan gbọ́dọ̀ máa tì níbi táyé lajú dé 2021 láwà ní àbá tó kọ́ ẹ̀rọ àmọ́ agbèrò rí kiri ká ṣùgbọ́n kí ìṣe wàhálà kékeré ní gbogbo náà kí ni sábà pé kiri àlàsáre alágo 4 ni nígbà náà ṣé gbogbo alágo 6 náà ni o ìrun méjèèjì yẹn ìrun àsùnbà àtàlàsárì òun ni ìsábà máa ń lé jù tásìkò rẹ̀ nílẹ̀ Yorùbá tí máa ń sábà fẹ́ forí gbá
méjèèjì yẹn ni ṣubúì àti kíni o àti asiri so méjèèjì yẹn ńlọ́fẹ̀ẹ́ ní pọ́blẹ́mù ní ilẹ̀ Yorùbá ṣùgbọ́n lónìí tá à ń sọ̀rọ̀ yìí náà alihamudulilayi ẹ máa sọ́wọ́ tó kù ń bẹ́ẹ̀ ẹ ṣọ́ra ẹ má tẹ̀lé fẹ́ nú so àárí pásíkò òórùn wọlé so ọ̀gọ̀ọ̀rọ̀ máa tó bá jẹ́ pé ẹ máa àlàsárì yín pa ẹ̀yin jẹ̀mọ́ tẹ́ ń gbọ́ torí mọ́mú mi mọ́mú alágídí ni gbogbo wa tó wá jẹ́ pé àlàsárì wọn ìrun aago mẹ́rin tí a ń pè ike aago mẹ́rin náà ni ẹgbà kí mọ́ṣáláṣí ní wọn ò tí ì gbẹ̀sìn yìí torí ń gbà àwọn àsìkò míì ń bẹ after 4 ni àlàsárì ń wọlé tí ò ní jẹ́ kí lorúkọ rẹ̀ tí ò ní jẹ́ aago mẹ́rin gẹ́gẹ́ so àwọn máa ń tí wọ́n bá rí bá ẹ ṣọ́ra so ìyẹn jẹ́ inú àwọn májẹ̀mú ìran ìtọ́jẹ́ nọ́mbà 5 bẹ́ẹ̀ òun náà ni àníyàn ìrun tá a fẹ́ kí àádánìyàn àníyà àádánìyàn so nọ́mbà 5 nu nínú àwọn ṣurutu sihati as-salah so lórí ìtàsìkò ìrun tí ẹ bá pè ohun àwọn ará sí tó bá di pé after 4 ni asiri bá ń wọlé tí ẹ bá ké ìrun nítò 4 tí ẹ lẹ́ẹ̀kì ní 4 ìrun tí a ń pè yẹn ọ̀kan o wọn ò pẹ́ kó wá kírun bẹ́ẹ̀ wọ́n ń tẹ̀sí máìkì wò ni torí kì í sàsìkò run nínú ṣẹ̀ríà Islam ìrun ọ̀kọ̀ọ̀kọ̀ wọlé ká tó pè àlàsárì ò tí wọlé tẹ́ fi pè báwọn ẹ̀kẹ́ ń tẹ̀sí máìkì ni wọn ò pẹ́ fúnrun ìwọ́n wọn bá tiẹ̀ lọ tó bá lásìkò tó yẹ kó kírun ọ̀ lọ kí gangan nínú original nu kì í ṣe pé àwọn jẹ́mọ́ mọ́fẹ́ kírun jẹ́mọ́ lè kírun tí wọn ó sì sèrun kí ẹnìkan sì lè dárun ẹ̀ kí tí ó sì kí dáadáa. àwa ní àníyàn èèyàn dá nìyàn ṣùgbọ́n àwọn ń tẹ́wọ́ ní ìta gbọ́njúbá Allahumma inni nawaitu sọ̀láàtà alẹ́ asiri ikitidaa bílí ìmáàmì tààbùdá lillahi ta'ala taqabbala Allahu minna àti gbogbo kìnnìkan tí kálukú bí sí Allahu akbar gbogbo àwọn eléyìí kò sí bẹ́ẹ̀ o àníyàn ọmọ tó mú ọ jáde ọmọ ọ̀run tó fẹ́ kí àníyàn inú ẹ̀mí ni máa ń wà wat-talaffudhu biha bid'a káwá sọ jáde lẹ́nu àdàdálẹ̀ ni ànàbí ò sí bá salawatullahi wasalamu alayhi sallallahu alayhi wa sallam so níbẹ̀ nǹkan tó sáré síra aláǹfààní àníyàn máàmù àti èrò ẹ̀yìn kì í ṣe dandan kọ́ papọ̀ o ká gbọ́ èèyàn dé mọ́sálásí wọn ń kálà àsárì lọ́wọ́ ó sì jẹ́ ìrun zúrì ọjẹ̀rún zúrì ó tí ì kírun àìlà ó lè join wọn àníyàn àti ẹni pé wọ́n fẹ́ san gbèsè zúrì àwọn fẹ́ kí àlàsárì ìmáàmù àníyàn àlàsárì ló ń dà ìwé èrò ẹ̀yìn ọ̀dà àníyàn zúrì kò sáburú ń bẹ̀ torí pé innamal a'malu binniyat wa innama likulli mri'in ma nawa ntí kálukú bá gbà lérò náà ni wọ́n fi sálẹ̀ san àníyàn àti àlàsárì kò sáburú ń bẹ̀ mo rò kó yé wa kì í ṣe dára kí àníyàn tá a bá béèrè ẹlòmíì lé ní àwọn ọmọ tó gbélé rí kò sí tó kankan lábẹ́ ọ̀run àdìsí ni ó yanjú ẹ̀. Uzaifa ibn al-Yaman ó ní radiyallahu anhu ó ní máa sí ti máa ń kírun wà máa sí rẹ̀ títí ń kírun yóò kọ́ wá kírun kan lẹ́yìn ànàbì yóò sì á lọ kíjẹ̀mọ́ fáwọn èèyàn rẹ̀ so tó bá ti lọ kírun lẹ́yìn ànàbì yóò sì á lọ kí ìṣáì fáwọn èèyàn rẹ̀ nínú ṣẹ̀ríà ìsìláàmù èèyàn ò sì gbọ́dọ̀ kírun ọ̀ranyàn kan lẹ́ẹ̀mejì èèyàn gbọ́dọ̀ kírun ọ̀ranyàn kan lẹ́ẹ̀mejì nínú ṣẹ̀ríà ìsìláàmù rìbánú ọlọ́run ìgbà kẹ ẹ máa kírun ọ̀ranyàn kan lẹ́ẹ̀mejì rárá a jẹ́ pé ó ń kíkan lọ́ranyàn ó ń fìkan ṣe náfìlà tá a bá wá wò tí wọ́n bẹ̀rẹ̀ rè pé èwo ní kí lọ́ranyàn èwo ní fi ń ṣe náfìlà tí ẹ pé tí ó wà sáwà gan lórí ni pé èyí tó kí lẹ́yìn ànàbí ni ọjọ́ ràn yàn àníyàn náfìlà ló wọ́n lọ dàpọ̀ yẹn náfìlà fáwọn jẹ̀mọ́ rẹ̀ àwọn jẹ̀mọ́ sì lánìyàn ọ̀ràn yàn bọ́ bá sì ní èyí tó kí fànàbí náfìlà ni débi pé kò tiẹ̀ lè lọ báwọn tó bá ní náfìlà ni ajẹ́pànàbí náà ṣáájú ń kọ́ràn yàn ẹni tó wà lẹ́yìn ṣe kí ni o ìyẹn náfìlà ó bẹ̀ pé kì í ṣe dandan káníyàn mọ́mọ́ àti màmú mo ṣe kí ni o kọ́ papọ̀ kò sí nǹkan sọ́nu méjèèjì tó lọ tọ́wọ́ wá rí báwọn kò ní di
káṣẹ̀ wà fẹ́ ká sámú nínú àwẹ̀ ká máa ní ẹ má ṣe wọlé kó kí iṣẹ́ rẹ̀ mẹ́rin kó kókóré kó máa lórí náfìlà sámú ẹ̀dà níyàn náfìlà sámú kò ní ìdì tó bá wọn. tá a bá gbọ́ súnà yé ni wàhálà òní máa ń sílẹ̀ mọ́sálásí òkè àwa ti kí iṣẹ́ tẹ̀ abẹ́ ká sámú ẹni tó wọlé yóò bá ìmáàmù yóò jọ ìwọ̀n òun ọ̀la níyàn pò ń kí ṣáì ìmáàmù láníyàn pò ń kí asámú fáwọn èèyàn ìmáàmù ó sì sálámà sàlámù alẹ́kọ̀ọ́ rahmatullahi lórí rákà méjì ẹni yóò sì dé yóò sì kọ̀m̀pìlìtì tiẹ̀ lọ́ba tán kò ní ìdìbò àṣà kó jẹ́ mọ́ mi ìjọ ìsìláàmù rọrùn súnnà ní máa ń jẹ́ nǹkan ó yé gbogbo ibi téèyàn bá ti fara nírẹ èèyàn nú ẹ̀sìn òun ló fìyà jẹrẹ àìmọ̀kan lọ́tàn jẹ ìsìláàmù rọrùn pọ̀ so mo rò kó ti yá báwọn so bí Mu'adh ibn Jabal bó ṣe máa ń ṣe nù so àníyàn ìmáàmù àti èrò ẹ̀yìn ó lè ṣe kí ni ó lè yàtọ̀ àwọn mẹ́rààrún tá a kà yẹn ní ṣurutu sihhati as-salah àwọn májẹ̀mú tí ó di kírun ọlọ́láàfíà sẹ́rí àwa fẹ́ bọ́ síbi àti mọ̀mọ́jà ń bá àwa fẹ́ bọ́ síbi practical pa fẹ́ kírun kò sẹ́dà tí ìgbàgbé nǹkan ìgbàgbé lè dé báyẹn sẹ́rí tá a bá mọ àwọn àdájọ́ tó sún papọ̀ mọ́rùn èyàn kàn máa ṣe wàhálà dànù lásán ni sẹ́rí ìforíkẹlẹ̀ ìgbàgbé kò sẹ́ni tí ò lè bọ́ sínú àmọ́ ká tó lọ bí ìforíkẹlẹ̀ ìgbàgbé a gbọ́dọ̀ kọ́ mọ àwọn kí lórígun òórùn àwọn orígun òórùn yẹn tá a bá ti mọ̀ ọ́ sẹ́rí àwọn orígun òórùn tí wọ́n fẹ́ kà yìí tí máa rántí rẹ̀ tán ọ̀dà pé 15 àwọn àfẹ́sìn ká gbogbo orígun òórùn yẹn ìforíkẹlẹ̀ ìgbàgbé kankan ò gbé torí ìbéèrè kan bẹ́ẹ̀ tá a pẹ́ndì last week ìforíkẹlẹ̀ gbàgbé kankan kò sí kí ni o kò gbé tẹ́ ẹ bá gbàgbé rẹ̀ ẹ máa tún ṣe ni kẹ́ ẹ tó ṣe ìforíkẹlẹ̀ ìgbàgbé kì í jẹ́ páàkà fílẹ̀ so àwọn tí ìforíkẹlẹ̀ ìgbàgbé gbé àwọn là ń pè ní wàjibátù sọ́láàt òun tiẹ̀ tẹ́ ẹ bá lè gbàgbé rẹ̀ tẹ́ ẹ bá ti foríkẹlẹ̀ ìgbàgbé ó ti di àkọ́kọ́ nínú àwọn arkanu sọ́láàt àwọn orígun òrun ó ní pé alikiyamu lilifardi lilqadiri alayhi kíyàn ò dúó kírun dídúó yẹn gangan fẹ́ni tó lágbára àti lè dúró orígun òrun ni tó bá lágbára àti lè dúró tó jókòó kírun ò nírun mo kàn gbọ́ yí báyìí tìrẹ́lò míì gbọ́kàn sọ̀rọ̀ ẹ̀ di pé kínní ẹ má jà máa jókòó kírun ẹ gbìyànjú ẹ tẹ kọ́kọ́rọ́ fọlọ́run so ẹni tí ó bá jẹ pé tó bá dúró ó lè wó lulẹ̀ tó bá dúró nǹkan lè ṣe ìsìláàmù ní ó jókòó kódà ẹnìkan bá nàbí léèrè yìí pé tó ń bá wà nínú ọkọ̀ ojú omi ṣé kó wọn máa dúró kírun ni ànàbí ní sọ́lì fiha qa'iman lọ́wọ́ ti wà nínú ọkọ̀ ojú omi dúró kírun ni illa an takhafa al-gharq àyàfi tó bá ń bẹ̀rù kọ́ ọmọdé lọ jábọ́ sínú omi làwọn afáàbí sọ máa pé tó bá wà nínú plane tásìkò òórùn bá tó ó kírun sallallahu alayhi wa sallam lọ́sọ̀láyé rẹ̀ fún wa ó kírun nínú plane ó ní mú excuse wa pé nínú plane mọ̀ wà ìyẹn máa ń kírun ọ̀ràn yẹn nínú plane kò lè ṣe náfìlà náà nínú plane so kí ayọ̀ kọ́ pé torí pé òun travel lọ́wọ́ àwọn ajẹrun pọ̀ rárá so ẹnì kan níṣẹ́ tó bá wà máa kírun nso ni ẹ wá wò lónìí àwọn èèyàn ń ṣe mọ́lúdì wọ́n ń ṣe súná ọmọ wọ́n ń ṣe kínní kò ní àwọn èèyàn sì wà límọ̀ àwọn àbọ̀ wà límọ̀ ẹ̀yìn ọ̀yà ọmọ bí wà límọ̀ náà yìí náà sì jókòó àwọn àbá gbogbo wọn gbowó di zúrì wọn ò kó ń bẹ̀ ó tó dára sárì wọn ò kó ń bẹ̀ magribi àwọn wàlímọ̀ aláṣẹdálẹ́ kálukọ́ wà ẹ̀dá kò sí islam nù ànàbí ń dìde lọ kírun nígbà tára rẹ̀ ọ̀yà ń wó lulẹ̀ torí pọ́ fẹ́ kírun ń dákú ẹ̀mẹ́ta lànàbí dákú ó tó dìde ó tó dákú ó tó dìde ó tó dákú tó fẹ́ lọ kírun ìwọ wá ń ṣe wàlímọ̀ ọwọ́ ní ọlọ́run understand irú understand wo nu àbọ̀ ń ṣe mọ́lúdì tí wọ́n rán ọ̀gọ̀rọ̀ àwọn àfọ́ọ̀nì kírun wọ́n á máa gẹ̀rùn pọ̀ láàárọ̀ ọjọ́ kejì wọ́n á máa kí zuri asri ìṣá magribi tọ́rọ̀ ti rẹ̀ wọ́n lálẹ́ ó ti jójójó gbogbo ara ti kálẹ̀ ìka àkọ́kọ́ nu alikiyam lil fard ẹlẹ́ẹ̀kejì inú rẹ̀ òun náà ni takbiratul ihram kábàrà tá a fi wọ ìrun allahu akbar a gbọ́wọ́ wa tí ó ṣe sẹ́ńtà etí wa
àtẹ́lẹwọ́ yẹn ó dẹ̀ dojú kọ kíbla kì í ṣe báwọn yẹn tí máa ń ṣe bí ẹni tí ń gbá table tennis Allahu Akbar Allahu Akbar so ọwọ́ yẹn ó lè wà ní sẹ́ńtà tí ó sì lè wà ní sẹ́ńtà èjìká báyìí so tá àtẹ́lẹwọ́ wọn ó sì dojú kọ kíbla oríṣiríṣi ọ̀nà ló gbà wá ṣùgbọ́n n tá à ń sọ wípé a nà ọwọ́ méjì báyìí so a sì ní tìrọ ṣe pé Allahu Akbar rárá tá a bá ti wá sí Allahu Akbar ń tán kí n máa kó practical papọ̀ mọ́ orígun tá à ń sọ nọ́mbà kí làwọn bí orígun nọ́mbà 2 ó ní pé a wà gbé ọwọ́ left wa a gbélé ìgbáyà wa báyìí a wà gbọ́wọ́ right a gbélé lórí so a máa ń káwọ́ mọ́ yà ní àìdáwọ́ lẹ̀ kírun ẹlòmíràn wà ní bàbá àwọn tí máa ń dáwọ́ lẹ́nu aláwọn bàbá kọ́ ànábì dáwọ́ lẹ̀ fi ọ̀rọ̀ màlìkì lẹ̀ màlìkì máa ń sọ pé ká dáwọ́ màlìkì wà lẹ́ màlìkì ó sọ pé ẹ dáwọ́ lẹ̀ màlìkì èsì ìdáwọ́ lẹ̀ so ẹni tí ọmọ nǹkan ti ń sọ òun ni kọ́ máa sọ yìí pé màlìkì àwọn oníkàwọn rárá mọ́ màlìkì ó sọ bẹ́ẹ̀ mọ́ màlìkì sọ yìí pé tẹ́ ẹ bá ti rí nǹkan tí mo ṣe tí ó bá ti lẹ́rìí tẹ́ rí súnà nàbì ẹ jọ̀rọ̀ mínú súnà nàbì ni ẹ gbájúmọ́ àkàwọ̀ ọmọ yàrá orígun ẹlẹ́ẹ̀kẹta àbí òun náà ni qira'atul Fatiha kàkà Fatiha orígun ni o lẹ́yìn ọba ka Fatiha kò nírun wàláhì níbi tí ó ṣe fún àwọn èèyàn dé àti rẹ́n tó ṣe Allahu Akbar ó sì fi Salatul Fatiha ilé ó sì rùkú Salatul Fatiha tí wọn ọbẹ àbẹ́wọ̀n fún wọn ọbẹ̀ Salatul Fatiha gbogbo ọdún Salatul Fatiha má ṣe má tó bá ní kí ló dé àfi ní wọn má ṣe má pẹ̀lú ògo Ọlọ́run àwọn tó wà lórí Facebook wọ́n ti mọ̀ pa àti sọ́rí ṣùgbọ́n àtà ń gbọ́ rédíò àwọ̀ ṣàlàyé rẹ̀ kí ló dé aburú tí ń bẹ ń bi Salatul Fatiha ṣíṣe aburú Salatul Fatiha tọ́pìkì náà tó bá ní ìwọ kan ló bí lọ́ngì sí àwọn sọ pé kò dáa kó o ṣe kí ni tá a fi sọ pé kò ọmọ ṣe ó lè jẹ́ pé láti jọ́ mẹ́jọ ọ̀nà tàbí jọ́ mẹ́ẹ̀ẹ́dógún àákàdà ká táwa máa mẹ́rìí wá tí ó fi kù síbi pé tí wọ́n gan bá ń ṣe ọmọ pọ̀ ọ̀kan ń ṣe ni alágídí inú ni ọ́ ní ìfẹ́ inú ló ń lò òótọ́ ọ̀rọ̀ débọ̀ mọ́ àkótì pé ṣé àwọn bàbá kan àwọn bàbá ń kọ́ àwọn bàbá tó ṣe báyìí ń kọ́ fún àwọn bàbá lẹ̀ gbogbo àwọn bàbá wa Ọlọ́run ó forí jìn àmọ́ bàbá bẹ̀rẹ̀ náà forí jìn pé kọ́lọ́run ó dákun kọ́ bá ní forí jìn so wọn ò mọ̀ ní tí wọ́n bá wọn ò ní ṣe wọ́n tó wá ń pariwo wọn àbọ̀ lancet kí ló tí wọ́n fi ń lancet ọ̀run tí wọ́n bẹ̀ wọn àwọn àbá ìná sì bẹ́ lọ́n gbígbàdúrà wọn la jẹ́ ipe ibi tá a bá bá ṣe Olúwa dé. pẹ̀lú ìmọ̀ àti májẹ̀mú ẹ̀sìn níbẹ̀ ni kí tàwọn wọn ò ti bẹ̀rẹ̀ kọ́sẹ̀ sí gbèsè lójú ẹ̀mí wa. nígbà wọn aṣọ bá wọn tó lọ sí gbàdúrà wọn kí lẹ́wọ̀n wà wá jọ́ta gbígbàdúrà sí àbíjọ́ wọn ń kọ́ ọwà ń bẹ̀ fúnra wọn ní ọkọ̀ pẹ̀lú ọkàn tó mọ́. níbi tá a bá ṣe Olúwa dé pẹ̀lú ìmọ̀ àti májẹ̀mú ẹ̀sìn níbẹ̀ ni kí tọmọ wa ó ti bẹ̀rẹ̀ kó ṣe sí gbẹ̀sìngà lójú ẹ̀mí wa. ìyẹn bá wọn ẹlẹ́ẹ̀kẹrin qira'atul Fatiha aka Fatiha so ẹ má ka Salatul Fatiha o lórí irun wàlẹ́ àti iṣẹ́ òkú ṣe inú Ìbàdàn yìí náà ni o ìkàwùkànú ọkà lẹ́yìn irun gan òní ládá kátó ọtọpọ tó wà kà lórí irun ẹlòmíì lè máa òkè sáwọn ní ẹ ń pín ládá ní ń sọ̀dí ẹni tó ní Salatul Fatiha ìgẹ́ ti gbé ládá rẹ̀ kalẹ̀ tó wá ní ẹ̀kọ́ sí tọ́kàn mi ó sì á ní kò sí tọ́kàn Yorùbá ní gbóngbó bá ṣe pé gbọ́dọ̀ ṣe bá a pè ṣé wọ́n lo ní ni pẹ̀lú ògo Ọlọ́run a sì padà tó àwọn tí a ti mọ̀ ń sọ tá a kà fínífíní òdodo ò ṣeé fi pamọ́ a wàá sọ báyìí a sọ pé Salatul Fatiha o ìdí tẹ́ àfin ní ṣe o ní o ẹ jẹ́ a lọ sínú Jawahirul Ma'ani o Jawahirul Ma'ani náà ní o tíra àwọn ìṣe tí alùsùn náà àwọn bídíà náà wọ́n ní nǹkan wọn lọ sí page báyìí a wà máa sọ pẹ̀lẹ́rì lọ sí page báyìí sọ pé ọ̀tọ̀ bá nílé tó bá wò tí wọ́n náà rí báyìí torí pé ọ̀tọ̀ ọ̀mọ̀ làwọn ẹni sọ kí ló tó wá kù yá kù síbi ké sáà bá wọ́ wà wọ náà ni aṣọ wọn pẹ́ nìkan wọ̀ náà ìwọ tó ń bẹ láyé là ń bá wí ìwọ tó ń bẹ láyé lájọ fẹ́
ara yìí ní bára wọn sọ̀rọ̀ tó ṣe báyìí fara ọ̀run lẹ̀ bí wọ́n ní sinmi. Lórí ọ̀rọ̀ fatia ẹ dákun gbogbo jẹ̀mọ́ kì í sọ̀rọ̀ máa mọ̀ ọwọ́ náà ọ̀sà máa dáhùn àrùn kankí ó sì náà fìlà kò yẹ kó burú fún mùsùlùmí kọ́ ọmọ sọ́dún fatia ká ẹ lọ tẹnu ṣe kò sí ti ń jẹ́ síìdì náà sìrántálímọ́tà kì í mọ́ rárá ẹ mọ fatia ká ẹni tó bá kàkàkù kàkọ́ka fatia náà nù nígbà bí yẹn ọba páyà kọ̀ọ̀kan ní ẹ máa ń gbà fún yẹn lójúmọ́ ìjọ méje ọmọ fatia kéèyàn wá fi ìjọ méje ilẹ̀fẹ̀ sí rẹ̀ sí kòtò ni àyà kọ̀ọ̀kan lọ́jọ́ kọ̀ọ̀kan kò sì sákọ̀ kankan má bàa kọ pé rárá má fi hàn tó o bá ti lè kẹrùn báwọn tó o change ha sí ha o ìtumọ̀ rẹ̀ ni pé ikú ni fọ́lọ́n tó wá dá kí èèyàn mọ̀ká kọ́ ní ìkàmọ̀lẹ́ kọ́ àmọ́ sípò fún yẹn pé ìkàwọ́kàwó lọ ń káì la salata liman lam yakra bi fatihatil kitab ànábì ní ò sí irun fẹ́ni tí ó bá ka fatia ó di mélòó sí mẹ́rin ni màkà o number next èmi ọ̀ máa number sí mẹ́ta kọ́ ni ẹlẹ́ẹ̀kẹ́ náà zẹ̀fẹ̀ káì so number next ni wípé àtúwà pé kàkà fatia tekbiratul ihram alqiyam lil fardi so nínú rẹ̀ mọ̀lẹ́mọ́tò tẹ̀lé àwọn bá ṣe wà òun náà ni pé àrùkù kárùkù rírùkù yẹn orígun kan ni ẹni tí ó bá rùkù níbi ìrun àkíyèsí kẹtù mo fẹ́ pè tekbiratul ihram kábàrà tá a fi wọlé talákọ̀ọ́kọ́ yẹn tí mo ní arorígun òrun ni gbogbo àwa tá a máa ń jọ ìrun tí mọ̀mù ti wà ní rùkù tá a kàn lọ jọ ìrun straight tó o ṣe kábàrà yẹn ò nírun torí kábàrà yẹn láà fi wọlé step stone nu tá a fi wọlé o ṣe kábàrà ń bẹ ọkàn lọ jọ ìwọn ní rùkù dàrẹ́tì ọkọ ṣe kábàrà ń gbọba débi tó ti fẹ́ rùkù ọkọ ṣe kábàrà Allahu akbar ọkà ọmọ yà ọ sì wá sí aláàkúbárù míì tó fi lọ sí rùkù bá a ṣe máa ń jọ ìrun nu ṣùgbọ́n ọkàn bá bẹ́ẹ̀ kódà bẹ́ẹ̀ lè forí sọlẹ̀ ẹ mú máa kájú ọ̀run mọ́ alaykum bit-tumanina so rùkù ó ní orígun kan ní orígun ọ̀run téèyàn orúkú tẹ́yìn yẹn máa flat kì í ṣe pé yàn kàrà gẹ̀dẹ̀ ẹ̀yìn báyìí bí ẹni tí ń gbìgbàdo rárá o wọ́n farabalẹ̀ kírun ni ọ̀gọ̀rọ̀ wa nígbà kálukú bá rin ìrìn tó ti rìn lọ tán látàárọ̀ wá dé kí jẹ́ sáré wá kírun kí wọ́n farabalẹ̀ jẹun máa gbọ́ kó sáré kírun kó farabalẹ̀ jẹun tó yẹ kó oníjẹ́ sáré jẹun kí wọ́n farabalẹ̀ kírun so irun yìí ṣe àsáré kí àfarabalẹ̀ kí ni ẹni ọlọ́run bá kọ́ ní kọ́run ọlọ́run mọ́kọ̀ mímí ò ní kọ́run so a sì kí pẹ̀lú májẹ̀mú rẹ̀ ni so torí ẹ̀ ló fi jẹ́ pé àwọn àfáà wa bàbá wa Gbanimaru Arabi wọ́n ní tọ́lọ́run bá ti ń sọ̀rọ̀ ìrun kíkí ní Al-Qur'ani Karim kò sọ pé fásọ̀lú ẹ máa kírun so iqamatu salati lọ́mú máa ń lò ẹgbẹ́rún dúró tí ẹ máa níyẹn gbé nǹkan dúró ó gbé dúró bí arkaniha wa wajibatiha wa sunaniha gbogbo àwọn nǹkan tó so papọ̀ mọ́ ó gbẹ̀rún dúró ni kì í dàpọ̀ ó gbé dúró tó gbogbo májẹ̀mú rẹ̀ bi shurutiha wa arkaniha wa wajibatiha so àrùkù bákan náà wa tumanina fihi number next no ìwà farabalẹ̀ rùkù yẹn àti rùkù orígun kan ni ìtúfarabalẹ̀ kíkẹ́rẹ́ kí bá ṣe rùkù nǹkan gbórí òkè rárá mọ́sàrí gbórí òkè Allahu akbar rárá wa tumanina fihi tẹ́bálá wà á sí tumanina fihi bẹ́ẹ̀ á farabalẹ̀ ń bẹ́ẹ̀ á jẹ́ pé ó ní nǹkan tá a mọ̀ wí ìgbà tá a fi ń sọ nǹkan tá a wí ò ní farabalẹ̀ ó fi dé àwọn nǹkan tá a wí ò sí ní orígun torí ẹ̀ ní òjì kí n tí ì fẹ́ sọ tọmọdé pa lọmọ wàá dàpọ̀ mọ́ ara wọn inú àwọn orígun ọ̀run tó kàn òun náà ni ar-raf'u mina ar-ruku' ká gbórí òkè ń rúkú ara orígun ọ̀run ni. sẹ́yìn tá a bá gbórí òkè ìtàbísọ ní ìsìn ẹlòmíín bẹ rúkú ní ọba lọlẹ̀ àìbá rúkú lọ ilẹ̀ tó bá ti bá rúkú lọ forí kanlẹ̀ ò nírun orígun ọ̀run yẹn ti rákà tó ti sèǹtì bàjẹ́. wa tumanina fihi ká tó wá farabalẹ̀ tá a bá gbórí òkè tán pé
sẹ́wọ̀n kí táwa afẹ́rùkù àti ká alihamdulilayi àti sí Allahu akbar sẹ́wọ̀n asàlá akbaru ká tó ka Fatiha nǹkan kan bẹ tá a kà ó ṣùgbọ́n mọ̀ ń bọ̀ àti ka Fatiha tán àfi súrà lé a sì Allahu akbar a lọ sí rùkù a fọwọ́ mú orúnkún wa a tẹ̀yìn wa tẹ̀yìn yóò flat sami Allahu liman hamida ìmáàmù yóò sọ báwọn àwọn èrò ẹ̀yìn a sọ pé Rabbana walakal hamd àti ìmáàmù àti èrò ẹ̀yìn náà sọ pé Rabbana walakal hamd hamdan kathiran tayyiban mubarakan fi ibi tó kéré jù nù sọ pé gbogbo àtàfi sọ báwọn ìfarabalẹ̀ ti wá a jẹ́ pé ìfarabalẹ̀ tá a bá gbórí òkè bí rùkù ní tí ó dé kọ́ lè ṣẹlẹ̀ ní ká máa àwọn àdúrà tá a máa sọ. ó di mélòó èèmọ̀ yẹ̀mọ̀ ń tọ́ba kàn ìtọ́kàn náà ní asujud ká forí balẹ̀ ká forí kalẹ̀ tá a bá fẹ́ forí kalẹ̀ umiritu an asjuda alasabu àti àdúmì ibi méje gbọ́dọ̀ forí kalẹ̀ lára wa wájú orí àtẹ́lẹwọ́ méjèèjì àdàdélẹ̀ kì í ṣe pé àdàwọ̀ ọpọlọ apádélẹ̀ àrẹ́sì lébi ọrùn ọwọ́ bọ̀t àtẹ́lẹwọ́ yẹn dẹ̀ máa kọjú sí kíbla yóò dùn níbi sẹ́ńtà etí wa a sì ní fún abíyá pọ̀ àgàtọ̀ pé yẹn lè fọwọ́ bọ̀ yẹn lábíyá báyìí kì í jẹ́ pé àwọn àgbà gbogbo lẹ̀ ránran náà o ṣùgbọ́n àní pa abíyá pọ̀ a sì fi ọmọ níka ẹsẹ̀ wa a fi lélẹ̀ níbi pé àtàǹpàkò yẹn máa kọjú sí kíbla ní bá a ṣe forí kalẹ̀ o. orígun ọ̀run nu wàtúmání rẹ̀ fi ká tó wá fi ara balẹ̀ níbi ìforíkẹlẹ̀ ọ́n yàtọ̀ tá a bá fara balẹ̀ ó ní nǹkan tá a máa wí orígun ọ̀run ni. ìjókòó tó wà láàrin ìforíkẹlẹ̀ méjì ṣe é pé Allahu Akbar á tún foríkẹlẹ̀ padà ìjókòó gan gbọ́dọ̀ wà láàrin ìforíkẹlẹ̀ méjèèjì òun ìjókòó yẹn orígun ọ̀run ni. ó fi hàn pẹ̀lú mi ò ní jókòó tí ìforíkẹlẹ̀ náà ló ti gbórí òkè Allahu Akbar nígbà tí ẹni káàdì ọ̀sán nǹkan jẹ kò sínú òun in tó kó bá ṣe kírun tẹ́ ni pé àtùmánínà a gbọ́dọ̀ farabalẹ̀. bákan náà àtàṣáhùdùl àkhír ìṣe táyà àti ìkànnì orígun ọ̀run ni wàtùmánínà fi ká tó farabalẹ̀ bẹ́ẹ̀ náà orígun ọ̀run ni. àtẹ̀sílìm kásálámà orígun ọ̀run ni. ìntọ́lásì ń bẹ̀ àtẹ̀rìtì bainal arkan káwá tó àwọn orígun yẹn bó ṣe wà yẹn kì í jẹ́ pé ká kọ́ forí kalẹ̀ ká tó lọ rùkú rárá á tó bó ṣe wà yẹn ara ọ̀ràn yẹn ara orígun ọ̀run ni. àwọn nǹkan tá a kà yìí òun lórígun ọ̀run. so ìgbó tí mo wá kàkálẹ̀ ìǹtẹ̀yàn báyìí lè gbé jù lẹ́ǹbẹ̀ lẹ́yìn tẹ̀kíbírátìlì rọ́ọ̀mù nìkan gbogbo òyòkú tó kù tá a báyìí lè gbé jù lẹ́ orí rákà tí nǹkan ẹ ti ṣẹlẹ̀ àdánwò ti bá rákà ẹ ní kárákà mọ́ ẹ nọlifáì rẹ̀ pé kó sì ń bẹ̀ mọ́ ni. ṣùgbọ́n tẹ̀kíbírátìlì rọ́ọ̀mù kábàrà tá a fi máa ń wọ ìrun yẹn tó wá jẹ pé ńlá gbàgbé tá a fi wọ̀run gbogbo òrun pátá ló bàjẹ́ torí ẹ̀ wulẹ̀ wọ̀run bí wàá tẹ̀sí wà níta tẹ̀ ń ṣe é pani. a wà bọ́ síbi wàjibátù sọ́láàtì àwọn ọ̀ranyàn ìrun nínú tíra fíkìú mi fáǹfààní fọwọ́ tá a jọ́ lọ́mọ kí ó ìyẹn làwọn àáfàá kan mọ kàkún súnánì sọ́láàtì irú àwọn màlìkíyà àríkánú wà súnàn àwọn orígun àtàwọn súnà ó ní so ẹjẹ àfihàn lẹ wàjibátù sọláàtì àwọn wàjibátù sọláàtì tá a fẹ́ dá akọ yìí àwọn àáfàá jẹ́ kó yá pé tá a bá gbàgbé láti lè ṣe ìforíkalẹ̀ ìgbàgbé ńlá fi tánra rẹ̀ ìforíkalẹ̀ ìgbàgbé àwọn tí mo fẹ́ kà yìí ó ní tó jẹ́ pé tí gbàgbé bá mú wa ń bẹ̀ ńlá fi ìforíkalẹ̀ ìgbàgbé tánra rẹ̀ ṣùgbọ́n àwọn tí mo sọ lọ tẹ́lẹ̀ yẹn tá a bá gbàgbé rẹ̀ á kọ́kọ́ ṣe ná ká tó ṣe ìforíkalẹ̀ ìgbàgbé ṣùgbọ́n àwọn eléyìí àbá àmọ́ ṣe padà ìforíkalẹ̀ ìgbàgbé ṣe kí ni o ti gbé sẹ́rí pé iṣẹ́ ńlá nìran iṣẹ́ ńlá ò nìran gbogbo tá à ń sọ yìí nítorí nídìí kéèyàn ọjọ́ ti kọ́ máa judge kọ́ máa fọkàn sí
tọ́ra ọ̀kan tọ́lọ́run ó béèrè inú lọ́wọ́ wa níjọ́ gẹ̀rẹ́ kíámà. nǹkan àkọ́kọ́ àwọn àfáàfà mara wọn lọ́wọ́ pé sára ẹ̀ ní àbára rẹ̀ kọ́ òun náà ni du'aul istiftah, àdúrà tá a fi máa ń kọ́kọ́ ṣe síwájú ká tó ka fatia. àdàbí ò lè mọ̀ sí kò sí láyé kọ́mọ́sàdúrà tó bá kọ́ sí Allahu Akbar kó tó bẹ̀rẹ̀. ṣùgbọ́n oríṣiríṣi ló wà àmọ́ n tó kéré ń bẹ̀ náà ni subhanaka Allahumma wa bihamdika wa tabaraka ismuka wa ta'ala jadduka wala ilaha ghayruka. báyà ká máa wí tẹ̀lé mi subhanaka Allahumma wa bihamdika wa tabaraka ismuka wa ta'ala jadduka wala ilaha ghayruka. kadimoba subhanaka Allahumma wa bihamdika wa tabaraka ismuka wa ta'ala jadduka wala ilaha ghayruka. tá a bá ti ṣe Allahu Akbar síwájú ká tó ka Fatiha táwọn ìmáàmù gidi máa ń dákẹ́ ohun tí a ń sọnù. ìpè subhanaka Allahumma wa bihamdika wa tabaraka ismuka wa ta'ala jadduka wa la ilaha ghayruka. ẹ̀ríkì mo ní oríṣiríṣi ní tánàbí máa ń wí ìkànnù rẹ̀. ìmí ń bẹ tọ́tọ̀ pé Allahumma ba'id bayni wa bayna khotoyaya kama ba'adta bayna al-mashriq wal-maghrib. Allahumma naqqini min khotoyaya كما ينقى ثوب الأبيض من الدنس. اللهم اغسلني من خطاياي بالماء والثلج والبرد. ìmí tún bá tó gójú yín lọ ẹ̀wọ̀n kẹba Allahu Akbar ọkọ̀ wíwá lẹ́yìn eléyàn a sì a'udhu billahi minash shaitanir rajim a sì bismillahir rahmanir rahim. àwọn àfáà ní nọ́mbà 2 náà ní pé kí ni o al-isti'adha n ò mú bísímìláì o isti'adha a'udhu billahi ọlágbára ju bísímìláì lọ lórí ìrun. ṣùgbọ́n tí àwùjọ àti bísímìláì àwùlẹ̀ ní wí jáde o. gbogbo àwọn mọ́mù tí wọ́n máa ń wí jáde kún ọjọ́ lóòótọ́ la rí inú mọ́sáàbì tó sọ bẹ́ẹ̀ àmọ́ bánàbí ṣe kírun ní bánàbí èwì jáde Fátíà làwọn sọ̀hábà máa ń gbọ́ ṣùgbọ́n ànàbí ó ti ṣe a'udhu billahi sínú àṣà a'udhu billahi torí pé Ọlọ́run ti pàṣẹ rẹ̀ pé fa idha qara'tal Qur'an fasta'idh billah. tó o bá ti fẹ́ máa ka alukur'an máa fọlọ́run wá sọ náà kó tó kà. so orírun náà la sì wà ṣùgbọ́n tó ń ti ànàbí òsì lè má fọlọ́run wá sọ àmọ́ kọ́ wàá kírun rí kọ́ wá sọ pé Allahu Akbar a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim alhamdulillahi rabbil alamin. ànàbí òsì bá ń rí ǹtẹ́ ẹgbọ̀ tí ọkọ̀ jáde rẹ̀ ní pé alhamdulillahi rabbil alamin. ìdá ẹjẹ́ á lọ ayé bá nàbí ṣe fi á sí. ẹlẹ́ẹ̀kẹta òun náà ni at-ta'min ba'da al-Fatiha kásẹ̀ àmì lẹ́yìn ìgbà tí màá bá sọ pé wala dallin káwá sí àmì. gbólóhùn àmì ọ̀gọ̀rọ̀ máa sí láti máa ń dá a lé lónìí. àwọn èèyàn kẹ̀ dá a lé lọ gbárí wọn ò ní sọ̀rọ̀ kẹ́kẹ́ tàbí kẹ́mi mi ò tẹ̀ sámi kẹ́kẹ́ má ti ẹ̀ gbọ́ á sọ̀rọ̀ òkè ìtumọ̀ àdàdà nínú kì í ṣe dàdà ní wọn ni wọ́n máa rọ̀ ẹ̀ǹgbẹ́ Allahu Akbar gbogbo tí dàdà ní ìwíhun kì í sò ní ẹni wọ́n máa sọ gbogbo wa ní ẹni ká máa sọ Allahu Akbar gba àwọn ìròyìn náà sọ Allahu Akbar ọkà kìíní táwọn àdọ́ọ̀lì ní àní àmì sami Allahu liman hamda ọ̀nà wìtí àná kò rabbana wa lakal hamd. so a máa wí àwọn nǹkan ni ká sọ pé àmì lẹ́yìn ìgbà tí wọ́n bá ṣe ọ̀ràn èèyàn rún ni ẹ ń bá gbé jùlẹ̀ wọ́n ní yóò ìforíkalẹ̀ gbàgbé yóò fi tán. inú rẹ̀ nínú àwọn ọ̀ràn èèyàn rún òun náà ni tẹkibira intikolat. Allahu Akbar tá a máa ń ṣe òun pé Allahu Akbar afẹ́lọ́lẹ̀ Allahu Akbar agbórókè gbogbo àwọn tẹkibira yòókù yẹn tó yàtọ̀ sí tẹkibiratul ihram yẹn ọ̀ràn èèyàn rún ni. bákan náà kóòlù sami Allahu liman hamida ọ̀ràn èèyàn rún ni. gbólóhùn tá a sọ pé sami Allahu liman hamida. bákan náà subhana rabbiyal azim tá a máa ń sọ ní rùkún ọ̀ràn èèyàn rún ni torí pé ńgbà tí àyà yẹn sọ̀ kalẹ̀ Ọlọ́run ní ànábì ní ij'aluha fi ruku'ikum rùkú ni ẹ ti lọ́ máa sọ.
bákan náà at-tashahhudul awsat táyà àti àárín tá a máa ń kà yẹn inú àwọn ọ̀ranyàn ìrun ló wà èèyàn gbọ́dọ̀ má kà ó fi hàn ní ìsìn pé kí sáré faráǹfààní kan a ní táyà àti àárín ẹnìkan bẹ ó kírun rákà méjì ó yẹ kó jókòó kó ṣe táyà ọkà gbòjúlẹ̀ ni ọkà bọ̀ sí rákà kẹta ni kò ní di wàhálà kò ní di kọ́ padà yóò mọ̀ bárun rẹ̀ lọ tó bá ti ka táyà tán níbi rákà kẹrin kí ni ó ṣe o sájádá qabla salam yóò forí balẹ̀ síwájú kó tó sálámà tóró ti dé ìjókòó àárín yẹn ó ti yọ kó ń bi irun ó ti dínkù so a rí i pé kò ní ìdíkọ́ ọ̀sẹ̀ padà bẹ́ẹ̀ ìforíkalẹ̀ ìgbàgbé ti gbé bẹ́ẹ̀ hàn. bákan náà nínú àwọn ọ̀ranyàn ìrun òun náà ni àdúrà tá a máa ń ṣe fi sujud ní foríbalẹ̀ àdúrà yẹn gẹ́gẹ́ àdúrà ti rùkú ó wà ńbẹ̀ àdúrà ti foríbalẹ̀ ó wà ńbẹ̀ àwọn ọ̀ranyàn ìrun nù. tá a bá wá wò báwọn àti mọ àwọn orígun ọ̀run àti mọ àwọn ọ̀ranyàn a dẹ̀ ti sọ fún ipò tí duawulẹ̀ istifta tó bẹ̀rẹ̀ so tó wájà tí ẹ̀ bá fẹ́ kírun kí n sáré sọ practical díẹ̀ pé Allahu Akbar àti gbọ́ òkè akọ́ wa mọ́yà á farabalẹ̀ ka Fatiha tá à ní máa mì kí níbo láà máa wò ibi tí a fẹ́ forí kàn ẹ̀rí kí mò ń sọ àwọn ọ̀rọ̀ kan pé ìfarabalẹ̀ ó wà ń bẹ̀ ìfarabalẹ̀ ó wà ń bẹ̀ ihun tó dínkù níbi ìrun ẹni tó kírun tánàbí ní ò kírun ó ní ìfarabalẹ̀ gbogbo bí àwọn ibi tá à ń dá akọ yẹn lànà bí padà wà kọ́ rẹ̀ tiẹ̀ a máa wo ilẹ̀lẹ̀ òní àní máa wọ̀ tún àní máa wò sí Islam fẹ́ ká concentrate pẹ̀lú ọba tá à ń bá deal tá à ń jọ́sìn fún ọ̀gọ̀rọ̀ yín mọ́sálásí wẹ dákun ẹjọ́ ọmọ sọ́ngbà tá à ń tírìtì kìíní náà gbogbo ẹ̀ àwa tá à ń kó ojú bọ́ọ̀lù síwájú àbí táwa dísàmà tá a ṣàkóríṣiríṣi nǹkan sí sáìdì ibi táwọn èèyàn wà kì í ṣe pé a ní ọ̀dà ṣùgbọ́n ó ń bá àwọn ọ̀pọ̀lọpọ̀ jẹ́ Allahu Akbar lómi ò ṣe báyìí torí pé ẹ̀mí ní kálu ẹ máa gbẹ àìsè mọ̀lẹ́kà èèyàn jọ ní ẹ̀jẹ̀ jọ ń fìlò lára wa ní ẹjẹ́ á máa tírìtì wa bí ọmọ nìyẹn ẹ má jà sọ pé kí ló náà fẹ́ máa wò lókè kí ní kọ́ tó wá gbójú òkè tí ó wà nìyẹn kan sí kò ní gbójú rẹ̀ kalẹ̀ ṣùgbọ́n bó ṣe gbójú òkè báyìí ọkàn wo ni ọlọ́run la sin Central Mosque monthly contribution òun náà ní ká lọ yóò máa wo ìmáàmù tí ẹ̀ dájú 50 naira lọ January gan ti sanwó kẹ́yìn bàbá àṣàlẹ̀ kìíní kan ní ẹ̀sán bàbá àárín kódà lómìn first raka Allahu Akbar ó sì rùkú nígbà tí second raka yóò tún bẹ̀rẹ̀ padà yóò máa sí owó epo generator 3,000 last week kìíní kan òun náà ní oṣù pé gbogbo ẹ̀ jẹ́ 7,300 kìíní kan lórí ìrún náà ní ó ti máa ṣe o òun òtún ní ó di third raka kọ́mọ́tò tó mi wò ẹ̀rí kí wọ́n sàlámà báyìí lómi ọ̀kà sọ pé ẹ̀sán àwọn àlekò ẹjọ́ imam tí tá a bá wo owó tá à ń dá ìpúùlù sí sáré wo owó tẹ̀ ń dá sórí ìrún náà ló ti calculate ẹ̀ mo padà wò pé tẹ́ ẹ bá wo total calculation yẹn 8,375 naira lọ́wọ́ ẹ̀kọ́ jẹ́ ẹ̀dẹ̀kọ́ 7,434 naira ẹ wo nǹkan lórí ìrún náà ló ti calculate ẹ̀ láì lo calculator ẹ jẹ́ ká gbìyànjú ká má dàrún àwọn èèyàn rú àìfẹ̀lẹ̀ kí bó sì láìfẹ̀lẹ̀ jo kì í ṣe pé ń tá a mí ká gbójú bọ́ọ̀dù ká síra ọlọ́pàá ń tètè dáadáa pé òní o ẹ lè ti dáwó kò sábúrú bẹ́ẹ̀ nù sẹ́rí Islam ànábì ń pé kò ṣùgbọ́n gbogbo ohun tó wà lè mú wa tá a fi ní concentrate Islam ọ̀fẹ́ kò fẹ́ ká mọ̀ kọ́ bí ara sí gbórú nǹkẹ́ bẹ́ẹ̀ á mọ̀ ohun tá a dojú kọ tá a forí kàn á kà Fatiha tabade bi wala dọọlin a sì àmín àná sì àmín a fi súra lé tó bá rọ̀ wá lọ́rùn sẹ́mi Allahu Akbar a gbọ́wọ́ sókè a lọ bí rùkú a gbòrí òkè padà sẹ́mi Allahu liman hamida hamdan kathiran tayyiban mubaraka fi a sọ̀yún tá a bá ti ṣe léyìn tán tá a dó dáadáa báwọn ntí nǹkan ní ká lọ sílẹ̀ sórókún láàmú lọ́ọ̀lẹ̀ ní àbọ̀wọ́ apá kan àfáà ní kámúrókún lọlẹ̀ apá kan ní ọwọ́ ṣùgbọ́n níta abárí káfẹ́ mú lọlẹ̀ ẹ lọlẹ̀ bí tùmánínà pẹ̀lú sùúrù àyẹ̀sẹ̀ gbì
ẹ farabalẹ̀ lọ́ọ̀lẹ̀ kò bá jẹ́ pọ́wọ́ ni kárẹ́sì lórí ọwọ́ nǹkan fi lọ́ọ̀lẹ̀ so àforíkalẹ̀ a sọ pé ọwọ́ wà lẹ́gbẹ̀ẹ́ etí wa kò sí ti ń jẹ́ pé ìrun obìnrin kan ó yàtọ̀ sí ìrun tọpin bóbi ó ṣe kírun ọ̀tọ̀ ni pọ́pọ́ ṣe àgbòrí òkè padà a tún ṣe rọ́bìk fílẹ̀ wọ̀lhámnì torí gbàtà agbórí òkè níbi ìforíkalẹ̀ yẹn tá a fẹ́ foríkalẹ̀ lẹ́ẹ̀kejì tá a bá ládùúgbò tá a ṣe kí láwa máa ṣe rọ́bìk fílẹ̀ wọ̀lhámnì ọlọ́run forí jì mí kẹ́mi àdúrà ni a tún foríkalẹ̀ kadà a wà dìde second raka sẹ́ni second raka tá a dìde o Allahu akbar tá à ń ṣe lọ àní gbọ́wọ́ òkè èyí tó dáa jù nú mọ̀wùlẹ̀ gbọ́wọ́ òkè second raka ọkàn dìde bẹ́ẹ̀ pé Allahu akbar ọkàn káwọ́ mọ́ yálà sán Allahu akbar láàṣẹ àní gbọ́wọ́ òkè pẹ̀lú Allahu akbar yẹn bó ṣe wọ́n náà àdìsí abúlé ní ọmọ rúnu òun ló sì dáa jù nú gbogbo sìfátù sọ̀láàtì ànábì àtúnṣe bá ṣe ní raka lákọ̀ọ́kọ́ tó bá jẹ́ pé òun raka mẹ́rin la fẹ́ kí àbí raka mẹ́ta sẹ́ẹ̀pá àjókòó táyà ìjókòó táyà àjókòó lórí ẹsẹ̀ wa òsì ní ìjókòó tààrin bá ní àjókòó lórí ẹsẹ̀ wa òsì àwa àṣetáyà tán afẹ́ dìde third raka àgbọ̀wọ́ kèmí eléyìn Allahu akbar táwọn tó ṣe bá ní third raka tá a fẹ́ dìde fourth raka àtúní gbọ́wọ́ kè. àjókòó lẹ́lẹ̀kẹrin a sì táyà a wà sálámà tá a bá sálámà náà Islam ò fi wálẹ̀ oríṣiríṣi nkálukú ti hun rábàánà àkàzíwá nálẹ́ àṣà rárá tánàbí bá sálámà kí lànàbí máa ń sọ ànàbí kọ́ alẹ́ kọ́ astafurlah bó láti ṣe àti ìparí ọ̀rọ̀ ọ̀run bóyá ká fi kíní méjì lecture méjì ká fi ṣe division báwọn part 1 nù so a fi part 2 yẹ a tura kó tá a fi sọ̀rọ̀ pé tàbá gbàgbé àti sọ̀rọ̀ àwọn orígun bá àti sàwọn ọ̀ràn yẹn tàbá gbàgbé àwọn kan bó láti máa ṣe tán rẹ̀ torí kọ̀sẹ́ntì gbàgbé ò lè ṣe lórí ìrun so inshallah ta'ala so a fi àyè lẹ̀ fún ìbéèrè so àfààní ọlọ́ọ̀bẹ lọ́hùn iléeṣẹ́ Almaroof Olúyọ̀lé àwọn èèyàn wa ti wà ní ìlú Mẹ́kà báyìí ìlú Saudiya Madina wọn kò ní Madina lálẹ́ láwọn bá jìmí tẹ́tọ́ lọ umrah November so pẹ̀lú ìyọ̀ǹda tó lọ nínú àwọn tó lọ òun náà tí iléeṣẹ́ tí wọ́n jẹ́ pé iléeṣẹ́ wa òní wọ́n bá lọ òun náà ni àfa wa Sheikh Abdulhakeem Al-Kutubi so alhamdulilayi owó àti abáwò lórí kinẹ́rì pé àfa Abdulhakeem wọ́n sọ pé iléeṣẹ́ ìdàpọ̀ wọ́n sì ra pé àwọn jáde bẹ́ẹ̀ àwọn bọ́ sínú arọ́mù ní Mádínà wọn ni ọlọ́run ti Mẹ́kà náà ò rí bẹ́ẹ̀ bó ṣe rí náà nù so alhamdulilayi so torí pé kí rọrùn ọwọ́ fún ẹni tó lọ sí umrah bọ́ lọ sí hajj òun náà ni inú ti ẹ̀gbọ́n òfin máa dùn nígbà bá rìn ní 20 minutes ò tó dé kí lórúkọ rẹ̀ inshallah umrah December àwọn èrò ti yapa sílẹ̀ gbọ́tọ̀ ọba fẹ́ lọ pé wá ká tètè má bá ti ṣe kì í sára ká ó sì jìnnà kò jìnnà wà lẹ́ àwọn yẹn ti wà ńlẹ̀ kódà àti kọ tíkẹ́ẹ̀tì first bag tàn báyìí pẹ̀lú yọ̀ǹda tọ́lọ́n tíkẹ́ẹ̀tì first bag ti parí so kọ́nà balẹ̀ kọ́lá iléeṣẹ́ náà lọ́mọdé kọ́ dàrú àgbà ìbéèrè kan péré bí ìdílé náà lè wá lè kọ́ hàn 08121024846 081 naam hello salaam alaikum 08121024846 òní nọ́mbà tí a pèsè 08121024846 hello salaam alaikum. Wa alaikum assalam wa rahmatullah. Náà. Akẹ́kọ̀ọ́ ẹ̀sìn oníbèrè ẹrú ọdún Sàlámì láti pápá ẹlẹ́yẹ lọ́gà tẹ́lẹ̀ ni. Yes sir. Mo bì í lọ́gbọ̀ ẹnu. Ìbéèrè bíi mẹ́fà mo béèrè níjẹjọ. Ẹ wá bá mi mú láti ilẹ̀. Gbogbo ń tápadà sí aburú bá rí ọ̀sọ̀ rẹ̀. Àtẹ̀yìn àti oníwákà súnà àti gbogbo àwọn ọkọ̀ yín kò ní mọ̀nà ti tẹ̀ wá sáà. Allahumma amin. Ẹ wà á fi nọ́mbà yín léde. Orí umra yẹn náà kọ̀ kó fún wa káwọn ló lè yẹ̀yọ̀. Ọ̀dà inshallah. So fún ti umura ẹni tó bá fẹ́ pè mí lórí nọ́mbà tí mo fẹ́ pè ṣùgbọ́n ká mọ̀ tí pè ní ìsìn ká jọ torí tọ́lọ́n fún ti umura ẹni bá fẹ́ pè mí personal line ní 08060737871 08060737871 tàbí ká pe line studio tí wọ́n padà pè fún wa inshallah so line tí wọ́n pè fún wa báyìí so tí àfa àjánásí oníwákà súnà máa ń pè ní parí náà
ayé tó dojúrú ẹjọ́ ayé kọ́ ànábì ló sọ̀rọ̀ tẹ́lẹ̀ ó gbà ó di tẹ́ bá tẹ̀lé ká tó lè sinmi. Ayé tó dojúrú ẹjọ́ ayé kọ́ ànábì ló sọ̀rọ̀ tẹ́lẹ̀ ó gbà àfi tẹ́ bá tẹ̀lé ká tó lè sinmi. Alhamdulillahi rabbil alamin. Àní rí jìbá lórí tìyẹn tó Al-Basira àwọn tí a jọ kópa lórí ètò àwọn ustaz wọn ti máa sọ̀rọ̀ àtẹ̀kọ́ náà ni ustaz Sulaiman bin Ibrahim Abu Ibrahim Esauki. Fún ìbéèrè àbí nǹkan míì lórí ọ̀rọ̀ ẹ̀sìn ẹ jẹ́ ká kún wọn sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 070-1064-39 kágbó lẹ́ẹ̀kan sí 070-1064-39. Èmi atọ́kùn darí ètò náà ní Afárídìwánilláhi Muhammad Jamiu aka Ìmọ̀jọ̀bàjẹ́ oníwàkà súnà. Ìpàdé tún di ijọ́ mẹ́jọ. Ma'a salam.